Aláròyé máa wí o. Adeleke ti ti ilẹ̀kùn Ọ̀ṣun mọ́ ẹgbẹ́ APC, ó ti fi kọ́kọ́rọ́ pamọ́ Ọ̀làwálé. Agbẹnusọ fún gómìnà Adémọ́lá Adeleke nípínlẹ̀ Ọ̀ṣun, Mallam Ọ̀làwálé Rasheed, ti sọ wípé onírúurú àṣeyọrí tíjọba tó wà lóde báyìí ti ṣe ti mú kó ṣòro fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress láti dámọ̀ràn pé àwọn tún fẹ́ gbàjọba. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ayẹyẹ ọdún kẹta tí gómìnà Adeleke dé orí àlééfà, Ọ̀làwálé sọ wípé ẹni tí a rò pé kò lè pàgọ́ lọ̀rọ̀ gómìnà ọ̀hún, ìyanu ńlá sì ni àwọn àṣeyọrí rẹ̀ jẹ́. Ó ní gbogbo ẹ̀ka pátápátá ní ọwọ́jà ìṣèjọba Adémọ́lá Adeleke ti dé láàrin ọdún mẹ́ta péré. Kò sì sí nǹkan tí ẹgbẹ́ APC fẹ́ lò láti fi polongo ìbò takò lọ́dọ̀ àwọn ará ìlú. Ó ní àwọn àṣeyọrí ìṣèjọba gómìnà Adémọ́lá Adeleke títí ilẹ̀kùn mọ́ ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun, ó fi kọ́kọ́rọ́ pamọ́. Onírúurú àṣeyọrí ìjọba yìí ti mú kó nira fún wọn láti padà síjọba. Nípasẹ̀ ilé-iṣẹ́ òde àti iṣẹ́ àkànṣe, àti sọ ojú ọ̀nà Òṣogbo, Ilé-Ifẹ̀, Ìléṣà, Ìkìrun sí Ìlà-Odò, Ẹdẹ àti Ìwó di alábala méjì. Afárá abẹ́yẹfò àwòṣífìlà wà nílùú Òṣogbo àti Ilé-Ifẹ̀ báyìí. Gbogbo ìjọba ìbílẹ̀ níjọba yìí ti ṣe ọ̀nà oní kìlómítà 1.5. Ìpèsè kànga ìgbàlódé fún omi tó mọ́ gààrà ní wọ́ọ̀dù 398 kò gbẹ́yìn. Àtúnwò yàrá ìkàwé, àtúnwọ̀n ṣe. Bẹ́ẹ̀ níjọba pèsè àwọn nǹkan èlò ìkàwé, eléyìí tó mú kí iná ètò ẹ̀kọ́ kó máa jò geere nípínlẹ̀ Ọ̀ṣun. Ètò ìlera tó péye tíjọba ń pèsè báyìí ti mú kí àwọn èèyàn ìpínlẹ̀ tó múlétì wá máa wá fún ìtọ́jú. Ètò ìlera adójútòfò lọ́fẹ̀ẹ́ wà fún àwọn ará ìlú, tó fi mọ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti àwọn ẹlẹ́wọ̀n. Bẹ́ẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ ń jàǹfààní jígí ìkàwé lọ́fẹ̀ẹ́ látọwọ́ ìjọba. Báwo ni ẹgbẹ́ APC ṣe wá rò wípé àwọn yóò tún padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun? Kò ṣeé ṣe. Ìdí ni wípé tí irú àṣeyọrí báyìí bá wà láàrin ọdún mẹ́ta, késekése làwọn ará ìlú tí rí. Kàsàkàsà ní oṣù 12 tó kù yóò jẹ́. Lẹ́yìn rẹ̀ ní ọdún 4 mìíràn tí gómìnà Adeleke tún máa lò, nítorí ó dá mi lójú pé ìmọ́lẹ̀ yóò wà níjọba títí di ọdún 2030. Bẹ́ẹ̀ ni Ọ̀làwálé sọ. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.